Audio Jungle. Ẹ káàsán àpò dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wo ìkànnì BGI TV. Ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ń dé sójú òwòrán àti ṣe ti gbọ̀nyìn lórí ìkànnì yìí. Olúṣọlá Oyèlẹ́kàn ló ní ìròyìn wọ̀nyí. Ẹgbọ́ kókó inú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti fún ìkan lára àwọn ọlọ́pàá tẹ́lẹ̀ rí ìyún Abba Kyari tí wọ́n fi sí àtìmọ́lé ní ìyọ̀ǹda ọ̀sẹ̀ kan láti lọ fi sin màmá rẹ̀. Alága fún àjọ INEC ló ti bẹnu àtẹ́lu àwọn gómìnà lórí ọ̀nà tí wọ́n gbà ṣe ètò ìdìbò ní àwọn ìjọba ìbílẹ̀ gbogbo. Arábìnrin kan tó jẹ́ ìyá fún àwọn ọmọ méjì tí ó sọnù ni wọ́n ti rí òkú rẹ̀ tí wọ́n sì ní ó gbẹ̀mí ara rẹ̀ ni. Ayẹyẹ ọjọ́ ìbí kan yìí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Èkó ló ti gbẹ̀mí lẹ́nu èèyàn kan níbi tí wọ́n ti ń ṣayẹyẹ ọ̀hún. Àwọn òmùwẹ̀ kan lumi lẹ́yìn ìgbà tí òkun ìpínlẹ̀ Èkó tó gbé arákùnrin kan lọ tó wá níbi tó ti wá gbàdúrà létí òkun ọ̀hún. Wàyí ẹgbọ́n ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹnìkan tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà ní ẹ̀ka ti àwọn ọlọ́pàá tó tún jẹ́ ọ̀gá àgbà fún àwọn ọlọ́pàá tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìyún Abba Kyari eléyìí tí wọ́n fi ọwọ́ òfin mú tó sì wà ní àkóló àwọn ìjọba àpapọ̀ náà ni wọ́n ti fún ní ìyọ̀ǹda ọ̀sẹ̀ méjì kan nígbà tí wọ́n gba owó ń tọ̀nà rẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun. Níbẹ̀ ni wọ́n ti fún ní ààyè láti padà lọ sílé kí ó lè lọ ṣe ayẹyẹ ìkẹyìn fún màmá rẹ̀ ìyún Yàchílà Kyari ilé tó jáde láyé ní ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí. Adájọ́ Emeka Nweke ti ilé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá ló fún Kyari ní ìyọ̀ǹda ọ̀sẹ̀ méjì yìí nígbà tí wọ́n gba owó ń tọ̀nà rẹ̀ pé kó lọ ṣe ayẹyẹ ìkẹyìn fún màmá rẹ̀. Kyari òun náà ni ó ti wà nínú àtìmọ́lé láti oṣù kejì ọdún 2022 látàrí àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án lóríṣiríṣi. Ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí òun náà ni adájọ́ White òun náà ni ó fún ní owó ìtọ́nà pé kó lọ san owó tuntun 50 mílíọ̀nù náírà kó sì mú onídùúró kan wá pẹ̀lú rẹ̀. Ẹni tó jẹ́ alága fún àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu òun náà ló ti bẹ̀rẹ̀ sí nínú ọ̀ka àlébù lórí ọwọ́ yẹpẹrẹ ilé tí a fi ń mú ṣíṣe ètò ìdìbò ní ìjọba ìbílẹ̀ gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà. Yakubu ló ṣàpèjúwe ètò ìjọba ìbílẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí a kàn ń yan ọmọ oyè tá a sì ń jáwé oyè lé wọn lórí nínú ẹgbẹ́ òṣèlú gbogbo. Ibẹ̀ ló ti ń béèrè fún kí ètò ìdìbò kó máa lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀. Alága fún àjọ INEC òun náà ló ń ké gbàjáde eléyìí ní ọjọ́rú Wednesday lásìkò eléyìí tí wọ́n ṣe àbẹ̀wò sí àwọn ikọ̀ ọmọ ẹgbẹ́ àjọ INEC òun náà ní àwọn ìpínlẹ̀ gbogbo àti àwọn tó jẹ́ alámòjútó àjọ INEC ní ìpínlẹ̀ gbogbo. Alága fún àjọ INEC òun náà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn gómìnà ló pẹ̀lú ṣe ibi tí àwọn nǹkan tó ti ń wọ́wá tó sì ń wọ́lẹ̀ ní ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ní ìjọba ìbílẹ̀ gbogbo. Níbẹ̀ ló ti wá ń rọ gbogbo àwọn ẹ̀ka tí ó kàn láti rí wípé ètò ìdìbò ní ìjọba ìbílẹ̀ ó ń lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ sì ń fẹsẹ̀ múlẹ̀ dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà. Arábìnrin kan tó jẹ́ màmá fún àwọn ọmọ méjì tí orúkọ rẹ̀ ń jẹ́ Margaret Atayi òun náà ni wọ́n sọ pé wọ́n ti rí òkú rẹ̀ ní ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí lẹ́yìn ìgbà tí wọ́n wá tó di àwátì ní àṣálẹ́ ọjọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tó kọjá láti ilé ìgbé àwọn òbí rẹ̀ ilé tó wà ní Maramba ní ìpínlẹ̀ Nasarawa. Ibẹ̀ náà ni wọ́n sọ pé ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí ìgbéyàwó rẹ̀ ilé tó forí ṣọpọ́n. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ tó ń jáde láti ẹnu bàbá rẹ̀ ìyún ọ̀gbẹ́ni Patrick Atayi ló fìdí ìṣẹ̀lẹ̀ òun náà múlẹ̀ wípé ọmọ òun náà ni ó ti ń ro ọ̀pọ̀lọpọ̀ àròkàn èyí tí ó fi mú tó fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí gbogbo àwọn ìkọlù àti bí ọkọ rẹ̀ bó ṣe ń ṣe sí i.
ibẹ̀ náà ni ó ti ṣàlàyé pé Margaret yìí náà ni ó bí ọmọ méjì tó sì rí wípé tó sì ń rí gbogbo àwọn ìdojúkọ èyí tí ọkọ rẹ̀ tó fi ń dojúkọ ní gbogbo ìgbà èyí náà ló fi mú tó fi rú àròkàn láti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n rí òkú rẹ̀. arábìnrin kan ilé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Salisu Aishat àti àwọn méje kan náà ní ọwọ́ ọlọ́pàá ló ti bà látàrí arákùnrin kan ilé tí wọ́n ti mọ̀ tí ó jẹ́ lọ́hùn nípè ní agbègbè ìjọra Bádíà ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́rú Wednesday àná yìí òun náà ní Aisha ní ó kéde wípé òun fẹ́ ṣe ọjọ́ ìbí níbi tó ti pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò láti wá bá ṣe ọjọ́ ìbí ní òpópónà Ọláyẹmí Street ní ìjọra Bádíà gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ń jẹ ìgbádùn ara wọn níbi tí wọ́n ti ń sàmì sí ayẹyẹ ọjọ́ ìbí ọ̀hún náà ni wọ́n ṣàdédé rí arákùnrin kan lè tí ó fò sọ́lẹ̀ tí ẹ̀mí sì lọ ní ara rẹ̀ èyí tó fi mú kí ìkọlùkọgbà tó ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún náà lẹ́yìn ìgbà tí ìkan lára àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣojú rẹ̀ tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbẹ̀ ló ti ṣàlàyé pé ṣáájú ìṣẹ̀lẹ̀ náà ni ìjà kan ti bẹ́ sílẹ̀ ní àsìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọ̀hún náà wípé ó ṣeé ṣe kó jẹ́ pé nínú ìjà ọ̀hún náà ló fà á tí arákùnrin ọ̀hún náà tó gbẹ̀mí mì làṣẹ̀yìnwọ́ṣẹ̀yìnbọ̀ ni wọ́n di apá kan ní orí arákùnrin tó gbẹ̀mí mì yìí náà tí wọ́n sì rí i pé ó ṣeé ṣe kí wọ́n fi nǹkan lò ní orí mi. àwọn ọlọ́pàá ní ọjọ́rú Wednesday bí wọ́n ti sọ wípé wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òmùwẹ̀ kan eléyìí tí wọ́n kan lùmí tí wọ́n sì rí wípé wọ́n gbé àgọ́ ara alákùnrin kan ẹni ọgbọ̀n ọdún eléyìí tí ó kó sínú odò òkun ti Ẹlẹ́gùṣì bíìṣì eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ní ó lọ gbàdúrà tí omi ti rú lọ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin ló jẹ́ kílẹ̀ ìkọ́dé mọ̀ fún àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀ Èkó níbẹ̀ nìyẹn ti ń jẹ́bọ̀ pé àwọn ọlọ́pàá ọ̀hún náà ni wọ́n rí arákùnrin ọ̀hún náà tí wọ́n sọ pé orúkọ arákùnrin ọ̀hún náà ló ń jẹ́ Samuel ló lọ sí etí òkun láti lọ gbàdúrà Hundeyin sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ níbi nǹkan bíi aago 7:20 ìṣẹ́jú ní òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí níbi tí wọ́n ti ń pariwo arákùnrin ọ̀hún náà kó tó di wípé wọ́n kófìrí wípé omi òkun ó ti ru arákùnrin ọ̀hún lọ nígbà tí ó fi di bíi ọwọ́ aago 4 fèrè ìdájí ọjọ́rú Wednesday àná òun náà ni wọ́n ṣẹ̀ rí òkú Samuel tó jẹ́ ẹni 30 ọdún lẹ́yìn ìgbà tí àwọn òmùwẹ̀ tí wọ́n ti kán lumi láti dóòlà ẹ̀mí rẹ̀. ẹ̀yin ará kì í dùn púpọ̀ púpọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ òkè ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìjọba lọ fún ti ọ̀sán òní yìí Olúṣọlá Oyèdẹ́kan ló ní ìròyìn ẹ̀ṣọ́ bí ẹ ti ń wò wá ẹ̀mọ́ lẹ́sẹ̀ o. Audio Jungle.